àwọn ìyá ọkọ mẹ́tẹ̀ẹ̀ta ní láàrin ìṣẹ́jú méjì afẹ́mẹ́ tó mọ jójójú láàrin mẹ́ta láàrin ìṣẹ́jú méjì lásán náà ni afẹ́mẹ́ tó mọ jójójú láàrin ìṣẹ́jú méjì mọ́mì ẹ̀yin mọ́mì ìjú ọmọ ni kò ní kọ́ yín lẹ́sẹ̀ inshallah. DJ if you're ready take it away. àníjó fújì lárinrin ẹ lè bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́ máa rà. Come on. ẹ lè wá outstanding kẹ́ máa jó. Gègé. mo níjó fújì lárinrin. ẹ lè bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́ máa rà. ẹ lè wá outstanding kẹ́ máa jó. oríta ìgbà kan lè mi sunu mọ́tò. Come on. Gègé 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 gègé. ìgbàkan lè mí súnlé àkọ́kù. Thank you. Thank you. Thank you. Thank you. It's okay. It's okay. It's okay, DJ. Alágbára Ọlọ́run ìṣòro máa jiná fún yín jẹ. Gbogbo ọmọ yín pátápátá ẹ jèrè wọn. Thank you. Ẹ jẹ́ káwọn ọmọ mi lọ jókòó. Distinguished guests, ladies and gentlemen. Ẹ ṣeun, ẹ ṣeun. Distinguished guests, ladies and gentlemen. We are moving to the dance now. We will be handing over to our live band, Alhaji Abdulsalam Aziz Abiodun Ajiroba, popularly known as Sauti Arewa. He will be the one to entertain us. Àkókò yìí ni a bá wọn ìyàwó àtọkọ tí a bá fẹ́ ná wọn lówó. Àkókò yìí ni a bá wọn ìyá ìyàwó náà jó tí a bá fẹ́ ná wọn lówó. This is the time to join the couple on stage. Please, if you are not doing anything on tí a bá ṣe kankan lórí stage, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí a wá sí wájú eléré tàbí orí stage.